mo fẹ́ kí ẹ ní reason kan láti fi dúpẹ́ lọ́wọ́ ẹni tí ipa rẹ̀ ká gbogbo ayé. kí lẹ mí f'Olódùmarè wé ẹ ń wí ń gbọ́. òun gan ni perfect tailor. kí lẹ wí. ìmọ̀ yìí ṣe small doctor. òun ni chairman ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá boss mo wá rí fọ́ba. Energy. oníṣẹ́ ìyanu màmá nìyí ọba tí mo ní ó ń ṣe bẹ̀bẹ̀ ó ń ṣe bẹ̀bẹ̀ ó lajú afọ́jú ó tún jí òkú dìde ó wò ní sun ẹ̀jẹ̀ san òkú ọmọ Jáírù ó rọ̀jò máa nà ó omi òkun pupa níyà omi jáde nínú àpáta jẹ̀wọ́n rí bó ṣe gudugudugudugudu méje 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 yàyà mẹ́fà ó ń ṣe bẹ̀bẹ̀. mi ò ní gàrántọ̀ kan o nílé ayé kò sí bàbá ìsàlẹ̀ kan olúwa nìkan ló ń tẹ bọ́tìn òun ló ń bá mi ṣe ò lọ́jọ́ gbogbo ìgbà mo wáyé mi wò látòkè mo rí pé àánú olúwa ni ẹ wò mí ẹ tún mi wò mo ti dòṣùpá mo lè téńté. èèyàn mi jí àjò jájò bọ̀bọ̀ mi jí àjò jájò sista mi jí àjò jájò ó yá jùpá. ìwọ tí olúwa ọ̀jẹ̀ kan so apá yẹn rọ̀ sí LAUTECH teaching hospital ó yẹ kó lè ju apá yẹn dáadáa. jùpá. jùsẹ̀. wàá gbé ẹsẹ̀ yẹn dáadáa jù bẹ́ẹ̀ lọ. jùsẹ̀. ó yá ẹ pàrékè f'Olúwa. pàrékè ó yá ẹ pàrékè fún Jésù. pàrékè. ẹ bá mi ṣe sádàkátà fún olórí ayé. Your Excellency bàbá ò bàbá aláṣẹ àgbà apàṣẹ òde ọ̀run aláyélúwà ẹrù tó ju gbogbo ẹrù ẹ̀kẹrin nínú iná bàbá bẹ̀ ó ayé mi ṣe yanu ńlá mo bẹ̀rù rẹ̀. ó tẹ́ mi lọ́rùn kí n jó kí n fi san oore. máa dúpẹ́ mògóló máa jó bọ́lọ́run mi. ìjì ayé fi mí lákàlàkà ká máa búrọ́ ogun ayé lù mí kò ṣeé sọ ni ẹbí ti mọ́kàn kúrò lọ́rọ̀ mi ìrètí pin lórí ayé mi wọ́n ti rò pé kò sóhun ire orin kan tó lè ti pa mí jáde wá èròyà ẹ máa bá mi dúpẹ́ gbogbogbò fọ́lẹ̀ mo dúpẹ́ èròyà ẹ máa bá mi dúpẹ́ gbogbogbò fọ́lẹ̀ ògbógbò fọ́lẹ̀ èròyà ẹ máa bá mi dúpẹ́ gbogbogbò fọ́lẹ̀ ògbógbò fọ́lẹ̀ èròyà ẹ máa bá mi dúpẹ́ gbogbogbò fọ́lẹ̀ ògbógbò dúpẹ́ èròyà ẹ máa bá mi dúpẹ́ gbogbogbò fọ́lẹ̀ ògbógbò dúpẹ́ èròyà ẹ máa bá mi dúpẹ́ gbogbogbò fọ́lẹ̀ ògbógbò fọ́lẹ̀ mi èròyà ẹ máa bá mi dúpẹ́ gbogbogbò fọ́lẹ̀ ògbógbò dúpẹ́. ẹ má máa jólè lálejò kó mi à ń lọ ní mẹ́lọ́mẹ́lọ́. ṣèbòlúwa ló ń tẹ bọ́tì yẹn lójoojúmọ́ kò sí ohun tí mo ní o. mo béèrè búrẹ́dì ó fún mi ní bẹ́kìrì mo béèrè bí ọ̀tá ó gbẹ́ bọ́ọ̀lù fún mi oore t'Olúwa mi ṣe ìṣèbáǹgà oore t'Olú ṣe ìṣèbáǹgà Energy ìṣèbáǹgà tó sọ fún ráìsì mi ìṣèbáǹgà ṣe bí búrẹ́dì mo béèrè ìṣèbáǹgà ó fún mi ní bẹ́kìrì ìṣèbáǹgà mo béèrè bí ọ̀tá ìṣèbáǹgà ó
ó gbé bọ́ọ̀lù fún mi. is a banger. Oore tó lù ṣe. is a banger. Bàbá wa ti bẹ ní ọ̀run. Ọwọ́ ní forúkọ rẹ̀, ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe láyé. Our Father, who art in heaven, hallowed be thy name. That will be done on earth as it is in heaven. Fún wa lóúnjẹ òòjọ́ wa. Our Father, who art in heaven, hallowed be thy name. Oya, your love just make me Wanna mojojo, I wanna dance yo. Ijó tí mo jó yà ó tó, máa yà jó sí fọ́mọ ògo. Oya jó bí Dávidi. Ijó ọpẹ́, Dávidi. ijó ọpẹ́, Olùjó bí Dávidi. ijó ọpẹ́, Láti yá fún bàmí. ijó ọpẹ́, Ẹjọ́ bí Dávidi. ijó ọpẹ́, ijó ọpẹ́. Ọmọ Jésù mo ń jójó jàre. Mojojo, O tiẹ̀ lè jójú bẹ́yẹn lọ. Ọmọ Jésù mo ń jójó jàre mọ́mí. mojojo, Ọpẹ́ bó lè jó kó yàgò lọ́nà. mojojo, Ẹ̀díjó ọpẹ́ bó lè jó hide your face. mojojo. Ẹ̀sìn sí ẹ̀sìn. Bí a bá ń jó láti onídọ̀ọ́lá kò lẹ́jọ́ nú rárá. Now look here now. We want to return all glory to that God. Ẹ wo bíbá ẹ mọ tẹ́ máa ṣe báyìí. Ẹnìkan kọrin kan nígbà kan, ó wá pèrè ẹ̀ lọ́gàá ńlá. Ta gangan níjọ̀gàá ńlá. Jésù. Jésù ni àbí. Ẹ wá máa ṣe báyìí. Ẹ máa ká ọmọ méjì yẹn sókè báyìí. Everybody. Wọ́n máa pariwo ọ̀gá ńlá ọ̀gá ńlá. Let's go. Ó yá ẹ bá mi pe orúkọ rẹ̀. Ọ̀gá ńlá. Ẹ bá mi pe orúkọ rẹ̀. Ọ̀gá ńlá. Olúwa tóbi. Ọ̀gá ńlá. Ẹ bá mi pe orúkọ rẹ̀. Ọ̀gá ńlá. Olúwa. Ọ̀gá ńlá. Orúkọ rẹ̀. Ọ̀gá ńlá. Number 2 na look at. Wait. Ṣé báyìí? Ṣé báyìí mi tó wà yẹn ṣe báyìí? Ẹ mọ yẹn sórí báyìí. Ẹ bọ́n tẹ́ máa wí. A sọ pé yes sir, yes sir. Let's go. Yes sir. Everybody. Olórí ogun. Yes sir. Yes sir. Ṣé tí wálé? Yes sir. Yes sir. Ọ̀gá ńlá. Yes sir. Yes sir. Kọ̀mándà. Yes sir. Yes sir. Àràmàǹdà tó bá èrò. Olówó orí mi. Ọba gbogbo ayé. You say. Ó sí ní Facebook. Ṣùgbọ́n gbogbo ayé ló ń fèsì rẹ̀. Ó sí ní Twitter. Ó sí ní Instagram. Ṣùgbọ́n gbogbo èèyàn ló ń fọ́lò rẹ̀. Ọwọ́ méjì fèèyàn kan. Àbíyọ̀ ló yá fà á. Olówó orí ayé ẹsẹ̀ ìbáfún. Àbíyọ̀ ló yá fà á. Ọwọ́ méjì fèèyàn kan ọ̀gá ńlá. Àbíyọ̀ ló yá fà á. Ẹ ṣeun mo dúpẹ́ o. Now before we go now because of our time sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé èmi ló kàn. Sọ fẹ́ni ẹ pé èmi ló kàn. Ọ̀rọ̀ yẹn ó wà prophetic. Ẹnìkan sọ ọ̀rọ̀ yẹn ní last year. Ó dẹ̀ ṣe fún un bẹ́ẹ̀. Gbọ́n tí wàá sọ tí n bá sọ pé ire ti yí kàn mí tó bá wù ẹ́ kó gbẹ́nu ẹ dákẹ́ ṣogbọ́. Wàá sọ pé èmi ló kàn. Wàá máa wọ́ irin wá sọ́dọ̀ ẹ̀ báyìí. Let's go. Ó yá ire ti yí kàn mí. Èmi ló kàn. 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 Àwọn kan tilẹ̀ ń bèrè báwo la ṣe ń ṣe é. Wọ́n ṣe àsáímẹ́ǹtì.
wọ́n fẹ́ mọ bó ṣe ń ṣẹlẹ̀. bó ṣe ń ṣẹlẹ̀. àwọn kan ní ṣé òun nìkan ni. wọ́n ní àánú tí a rí gbà ó kọ́ mi. wọ́n mọ̀ wípé olúwa ni transformer tó ń tanná. 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 láti rẹ̀ assignment. olúwa ni transformer tó ń tanná. ojoojúmọ́ báwo la ṣe ń ṣe é. olúwa ni transformer tó ń tanná. finally now wait finally. orin eléyìí báyìí orin àdúrà ni tí máa ti kọ́ mẹ́rin mu àṣepé sọ pé ó elédùà yọ mí nínú trenches. Are you there? ó elédùà ó dẹ̀ yọ mí nínú trenches ó ti yá. ó elédùà yọ mí nínú trenches. make my money bọ̀kú kówó yẹ kó pọ̀ jaburata. ó elédùà yọ mí nínú trenches. kókókókó àní lọ́dún tí ẹ wà yìí afẹ́mi àfòlókè kámi àfòlókè bí ẹyẹ. ó elédùà yọ mí nínú trenches. sọ wípé kárí mi dègo Yorùbá kárí mi dègo. kárí mi dègo. Yorùbá kárí mi dègo. Yorùbá take me aya. kárí mi aya. Yorùbá take me aya. Yorùbá take me aya. take me aya. Yorùbá take me aya. Yorùbá take me aya. take me aya. Yorùbá take me aya. ẹ bá ń gbàdúrà fún Bùráyọ̀ mi.